You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Honey, oh yeah, Sisi baby, oh yeah, I come out of that. Oh yeah, Sisi baby, oh yeah, nothing but no more game. Oh Sisi baby, oh yeah, oh yeah, kò sẹ́ni tí ó bá wí yín nígbà tó ń bá lè rí àwọn fídíò tí olúwo òníwó ẹlòmíì kò ní mọ̀gbà tí ó máa lóun ọkọ̀ tó máa lọ fẹ́ mọ́là ní àfẹ́ tápà. mo rò pé ẹ ti pín ní power that means you are going to twins. Tó bá lè kan Lizzy ló lọ sáré ke obìnrin méjì wọ́n gbé ilé ẹsẹ̀ sókè yìí. Àwọn that's okay. That's still you can seal it with kisses. You can seal it with kisses. Darling, ó ti tó àwọn ẹnìkan tó ti dé ó yẹ ẹwà dé díẹ̀ bẹ́ẹ̀ kẹ́ lọ jọlọ fúnra yín ní nǹkan jẹ́ kí ṣóògùn ìfẹ́ ní ẹgbẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yẹ lọ jókòó kẹ́ relax wọ́n bọ̀ lọ́dọ̀ nísìn ẹ̀ mọ̀ ìpè ọlọ́wọ́ ṣíbí ni. láyé tí wọ́n bàbá fẹ́ kọrin wọ́n ní màá dín ní ègbè màá gbé fọ́ọ̀kọ́ mi jẹ́ màá dín ní ègbè màá gbé fọ́ọ̀kọ́ mi jẹ́. nǹkan tí ní sì bẹ̀rẹ̀ bí mo ń ṣe. Tèmi náà kò sí ìkó ẹgbẹ́ má di lọ́wọ́ lẹ̀ pé wọ́n fi síra wọn lẹ́nu bẹ́ẹ̀ wọ́n fẹnu gbé síra wọn lẹ́nu ẹ̀ ní súra yín lágbára ọlọ́run ẹ̀ ní súra yín ẹ̀ kò fọwọ́ gbé wọn lábíyá kẹ́ ẹ gbé because of my love you no one desire no one better. She said, "Nah, man, bro. 1 million stone. You go kill me, somebody. Well, you know what I got that day, I'm going. Elizabeth ọrọ ìbùkún olúwa Aishat ọmọ Anjorin tó ti di lọ́wọ́ lórí mo fẹ́ kó o rárá máa gbé ẹsẹ̀ bọ̀. wọ́n ní káwọn fámìlì ẹ̀ bá bá rí Methodist bẹ̀ ọkùnjọ́pù ní àwọn tó rí àwọn sẹ̀lẹ̀ bẹ̀ wọ́n láwọn lọ́pọ̀ jù.
Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV.